wòlíì Segun Adebayo sọ tuntun nípa former president Olúṣẹ́gun Ọbásanjọ́. Ààrẹ Tinubu báwo lọ̀rọ̀ yìí ṣe wá kan àwọn Fúlàní, àwọn ìgbésẹ̀ wo náà ni wọ́n ń gbé, báwo ló ṣe kan olóyè Sunday Ìgbòho Òòṣà. Ìran tó lágbára yìí náà ni bàbá yìí sọ nípa Amẹ́ríkà àti China wípé nǹkan máa wọ́n, ó máa wọ́n l'Amẹ́ríkà débi pé àwọn tó wà lọ́hùn gan wọ́n á fẹ́ máa béèrè fún iṣẹ́ lọ́wọ́ àwọn ará Áfíríkà. Ẹ gbọ́, ṣé irú ẹ̀ ṣe ṣá níbi tí àwọn Amẹ́ríkà àti China dé lóde òní, ṣe rò pé wọ́n lè padà wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ Áfíríkà fún iṣẹ́? Ó lágbára o. Kí ni àwọn ohun tọ́lọ́run fẹ́ ṣe fún ilẹ̀ Áfíríkà? Kí ló dé tí bàbá yìí ṣà ń tẹnumọ́ pé ẹ padà sóko, ẹ padà sóko, ẹ lọ ṣiṣẹ́ àgbẹ̀, ẹ lọ padà sóko, iṣẹ́ àgbẹ̀ ní kẹ́ lọ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ jókòó sékòó tẹ́ ẹ ń sanwó lé ìyá alágbájá, tẹ́ ẹ ń dúró de bàbá alágbájá kan mú wá kẹ́ fi tẹ̀bà kẹ́ ro ẹ̀fọ́ sí pẹ̀lú ẹja ebòlò àbí kí wọ́n máa ń pè yẹn pé bàbá yín fẹ́ẹ́ dé, ó máa tó kíní. Gbogbo yín ni bàbá yìí fọ̀rọ̀ ránṣẹ́ sí pé kíákíá oníkálukú padà sóko. Gbogbo ẹ̀yin tí bàbá yín nílẹ̀ ẹ lọ gba lẹ́yìn o, ìyẹn tí wọn bá máa fi kú lé yín kiri, ẹ lọ gba lẹ́yìn, ẹ lọ gba lẹ́yìn kẹ́ fi ṣoko. Gbogbo yín pátá báyìí ni bàbá yìí fọ̀rọ̀ ránṣẹ́ sí. Ẹ wo fọ́nrán yìí kí o, bàbá yìí fọ́n nìkan wá pa àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, àwọn ọ̀rọ̀ tó lágbára ni, àwọn ọ̀rọ̀ tó lè ṣòmìnira fáwọn èèyàn, nítorí pé wọ́n ní oúnjẹ ló kù báyìí táwọn èèyàn wá o. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. 3 days ago, the Lord told me that He has changed the data of the world. He has given Africa the solution. And He said, let people go and farm. I'm a farmer. What is that job that the government wants to offer you? Tell me the job. They've now finished what they are doing now concerning us. They've now increased the tariff of electricity now. You go back to farming, whether you like it or not. Start farming. Those that are rich in the world, they are farmers. What is wrong that God has given us grace? You want to start making daily money from driving marijuana? God has not sent you to do that. Driving Okada, God has not sent you. You're laughing over what you should be crying over. Go back to farming. Praise the Lord. Hallelujah. Hallelujah. Bọ́rọ̀ bá jábọ́ ara àgbẹ̀ kan. Ẹ ló máa ṣe àgbẹ̀. Go back to farming. Ẹ ló máa ṣe àgbẹ̀. Go back to farming. Ṣé rí Amẹ́ríkà? Is it American? Kò sí ọgbọ́n tán lè dá. There's no two ways about it. Olúwa ni wo bí. The Lord said, okay. Wọ́n ti dé ìkórìtà tó ń tọrọ jẹ. They've gotten to the level that they're going to beg before they eat. Nǹkan máa wọ́n bẹ̀ láìpẹ́ yìí. Nǹkan máa gbówó lórí. Olúwa ló bẹ̀ mí. Nǹkan máa wọ́n débi pé. Things will be so expensive to the level that wọ́n sá kúrò ní ìlú wọn, wọ́n máa wá gbé, wọ́n tún máa wá bẹ̀yìn pé ṣé ẹni iṣẹ́ táwọn lè bá yín ṣe ẹ̀kọ́lẹ̀. run away from their country to Africa to ask, is there anything that they can do? China tẹ́ ń wò yẹn. That China that you're looking at. Àwọn náà ó tún padà tọrọ jẹ lára Come Áfíríkà. back to Olúwa ló sọ fún mi bẹ́ẹ̀. Africa, the Lord told Olúwa me. ló sọ fún mi bẹ́ẹ̀. The Lord told me that. Jẹ́ kí iye yín ṣí. Let your understanding be open. Ọlọ́run jókòó tì yín. God is seated with you, Agídí orí inú wa ò jẹ́ ká rọ́lọ́run. but our stubbornness has not allowed us to see God. Ìwà wa ò jẹ́ ká rọ́lọ́run. Our attitude, characters are not allowed to see God. Lọ gba visa Amẹ́ríkà. Lọ gba visa. Ẹ lọ gbà. Ìbẹ̀rẹ̀ l'Amẹ́ríkà ni. Ìwọ tó o bá gbé pásítọ̀tì wá síwájú mi, físà kú tọnu ló bá rí gbà. Anybody nínú yín tó bá gbé passport but no for visa ló bá rí gbà.
ohun tó lè mú wa níláárí wà. There are things we can do that can make our life to be tangible. Bẹ̀tà ń gbogbo owó kíákíá. But we are looking for quick money, Owó kíákíá. quick money, À ń wá owó kíákíá. quick money. Iye wa ò dẹ̀ sí náà. Our understanding is not open. O ti ní o tó fẹ́ fi lówó. You have what can make you rich, blessed. O ṣe wá sá lọ sí Sokoto. You are not running to Sokoto, Sokoto yẹn náà kò wá ní mọ́ báyìí. and Sokoto has no meaning anymore. Praise the Lord. Hallelujah. Ọlọ́run sọ fún mi pé The Lord told me that òun á useless àwọn continent yẹn. He's going to useless those continents, Ṣùgbọ́n ojú òun yóò wà lára Áfíríkà. but his eyes will be set on Africa. Bẹ̀tẹ̀ yìí tó lọ́rùn wá fojú sí lára. For you, that God wants to set his eyes on you. Ṣé ẹ gbọ́ràn ni? Are we obedient? Ẹ gbọ́ràn náà. Let's be obedient. Bí Ọlọ́run bá ń bá yín sọ̀rọ̀ ẹ máa ṣàgídí. If God is talking to us, we'll try to be obstinate. Praise the Lord. Hallelujah. Ṣé ẹ láwọn orílẹ̀-èdè? You see this nation? Orílẹ̀-èdè. This nation Àṣírí kan máa tú. Ọdún is yìí. secret to be exposed this year. Àṣírí tó máa tú òun ló máa spread òun ló máa pín wa. It's that secret that is going to divide us. Àti ẹni tó ń fi ṣòkú ẹni tó ń fi ṣòkú ẹni tó lọ rẹ́ǹtì ẹni tó kú tó rẹ́ǹtì ẹni tó kú tí ẹni ẹ bá jẹ bẹ spíkà àṣírí máa tú àṣírí máa tú to be exposed. àṣírí máa tú The secret to be àṣírí exposed. máa tú The secret to be àṣírí máa exposed. tú. The secret to be exposed. Èyí tí bàbá ayé Ọbásanjọ́ bá sọ lẹ́nìkan ni ó sọ lọ́la wọ́n kàn ń sọ gbogbo ẹ̀. They're just saying gibberish, saying jargons, not consistent. Not consistent. Ọlọ́run wá ń fi àwọn àgbààgbà orílẹ̀-èdè Yorùbá ń jẹ̀ sí. And God is not ridiculing the elders in Yoruba land. Ẹ̀yin ò dẹ̀ ti fura bẹ́ẹ̀ ẹ̀yin àyànfẹ́ lọ́rùn ń jà fún. You are not suspecting that God is fighting for the beloved. Ẹ lọ máa ṣoko. Let's go back to farming. Èrè wà ń bẹ̀. There is serious gain Ibẹ̀ there. ni ọrọ̀ wà báyìí. There is where wealth Mo tọ́ lies ni mo sọ now. fún yín o. I'm telling you the truth. Ibẹ̀ yẹn ni ìmísí Olódùmarè láti That's dìde wà where the báyìí. inspiration of God to be lifted is Ibẹ̀ now. yẹn ni àṣẹ ìrọ̀rùn wà That's báyìí. where the authority of ease now. Ẹ gba visa. You want to collect visa? O UK máa dàrú lẹ́jọ́ mẹ́ta yìí. UK will be cures very soon. Even though gan àwọn tó jẹ́ Black America wọ́n máa padà sí Africa gan wọ́n máa kúrò lára America ẹ̀kọ́ tí mo sọ A yìí. lot of black Americans will return home. O ti tètè ya dúró kẹ́ni tó lọ sí ìrìn àjò kó má wàá máa wá pàṣẹ lé ẹ lórí. Why not Kó take má your wàá tó máa wá stand padà máa ṣiṣẹ́ lábẹ́. so that those that will come back Gbogbo from tó à ń sọ yìí ní China, ìsìn kò kún tà lójú yín. Tó all bá we yá are ta. saying might have no meaning before you, but later it will have meaning. Tó bá yá ata. It will have meaning with time. Tó bá yá. Àlọ́ lòun sọ fún mi sẹ́ẹ̀. God told me that. Ọlọ́mọ mi. Said my son, Ibi tí mo fi ọrọ̀ Áfíríkà sí lọ́wọ́ báyìí Where- ní àgbẹ̀. the wealth of Africa is now is in farming. Ẹ lọ máa ṣoko. But let's start farming now. Ó jókòó sí Èkó ń powó ilé. You are seated in Lagos collecting rent. Àwọn kan bọ̀ tí ó wàá gbalé lọ́wọ́ ẹ̀. Some are coming that will take over that house. Ó from you. gbàdúrà kébi má pa ẹ tó fi talé gan. Pray that you will not go hungry for you to sell that house. Torí Ọlọ́run máa fi ọgbọ́n tí a ní yóò fi dààmú wa lákòókò yìí. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn ẹ rí i pé àwọn ìran tí bàbá yìí sọ ní agbára àwọn ohun tó máa ṣẹlẹ̀ ẹ rí i pé ó lágbára gan. God will use our wisdom to disturb us this Ó máa time dá around. ọlọ́wọ́ mi. Said my Máa son. dààmú ọgbọ́n tẹ ẹ ní. So I will disturb that wisdom that you have. Ṣèbẹ́ ń pera yín lálágbára You are ayé. calling yourself that you are powerful. Èmi tí mo ní ayé. I that owns the Mo world. fi agbára mi wọ̀nyí. I will show you my power. Olúwa ní sọ. The Lord asked me to Ẹ tell ṣọ́ra you. ayé nìyẹn o. Be careful, people. Oògùn owó máa pọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. The ability of money rituals. Ẹ kàn gbọ́ pé wọ́n máa snatch yẹn. They Ẹ will máa start rò pé kidnapping àwọn people. Fúlàní àwọn You think it is the Fulanis? No. àwọn tó jẹ́ politician yẹn gan máa kidnap yẹn. Politicians be kidnapping people for money rituals. Ipa àwọn tó gbéra wọn lálágbára ó máa rẹ̀ wọ́n ní ọdún yìí.
Those that call themselves the high and mighty, they will be tired this year. Ó máa rẹ̀ wọ́n gidi. They will be tired this year. Tán nírọ́ náà gbégbà. And there will be no way out for them. Ọ̀nà tí wọ́n ti ń lọ tẹ́lẹ̀ tán fi ń ṣe nǹkan burúkú wọn, Ọlọ́run ni mo ti jí. The ways they've been using to carry out their evil act, the Lord said He has blocked it. Olúwa kí ló dé? Lord, why? Ó ní mo fẹ́ fi wọ́n ṣẹ̀sín, mo fẹ́ expose wọn. He said, I want to disgrace them, I want to expose them. Praise the Lord. Hallelujah. Ohun Olúwa ni mo ń sọ fún yín o. I'm telling you the voice of the Ṣùgbọ́n Lord. èyí tí mo gbá mú ń bẹ̀ jù. But the one I held on to, Ẹ̀yin bàbá yẹn má jókòó sékòó, kẹ́kẹ́ má kàn jókòó sékòó. fathers, don't just sit in Lagos. Ẹ lọ ṣoko, ẹ lọ ní Don't stand farming, have your own Olúwa ní farm. ibẹ̀ ni ọrọ̀ wà, mo tún tẹ̀ máa yín The létí. Lord said that is where the wealth lies. I'm repeating it, I'm emphasizing on it. Kọjá lọ sí Ọ̀ṣun, kọjá lọ sí Ondo State. Go to Osun State, Kọjá lọ go sí to Ondo State, kọjá lọ sí Kogi, go lọ́sọ̀kọ̀. to Kogi State, go to Sokoto State. Tó o bá nílẹ̀ lọ padà bá má talẹ̀ ẹ̀rọ lọ bá ṣoko. If you have land, stop selling them, start farming with those Ra lands. tractor. Buy tractors. Tractor ń tà lákòókò yìí, ó ń tà. Àkókò Tractors pẹ̀lẹ̀. are selling this time Àkókò tí tractor tà around ní. in this dry season. Bó o ti ń ṣoko náà, àwọn èèyàn tún máa rẹ́ǹtì tractor lọ́wọ́ ẹ̀. As you're farming, people can rent from you. Jókòó sékòó ń wówó ojúmọ́. Don't sit in Lagos, you're looking for daily income. Ojú wọn rẹ̀ kò. Àti prophet àti evangelist àtọmọ ọjọ́ owó yìí ni ẹ bá ń dá envelope ẹ bá ti ń gbowó ọrẹ àwa pásítọ̀ á máa wọ envelope tó wú jù lọ́dún kan lórí òkè kò yí One year on the mountain, ẹnìkan dá envelope yẹn ẹ bá gbé èyí tó wú yẹn wá. and the man of God in charge said, give me that fat envelope. Kí lẹ́ẹ̀ fi ṣe And we asked him, what are you going to do with it? ẹ mú envelope tí ò sanra èyí tó wú You lẹ. did not take the one that is lean, is the fat one that you want to take. Ẹ lọ ṣoko ẹ lọ Let's practice start farming, start practicing it. ẹ jẹ́ á lọ gbéṣu ẹ jẹ́ á lọ Plant gbé pákí yam, plant cassava, ẹ jẹ́ á lọ gbé pineapple. plant pineapple. Àkókò tó tí ayé fẹ́ jẹun ní ilẹ̀ Áfíríkà. It is time that the world wants to eat in the land of Africa. Ìwọ̀nba owó tó ní yẹn lọ fi ṣoko. That little you have, go and use it for farming. Wà ká máa wọ́wọ́ ojú. Wo tó bá gbé pásítọ̀tì wá lákòókò yìí. Bàbá ẹ̀ dàbẹ̀ bá mi yà sí mọ́. Ọlọ́run ayérayé jẹ́ orí físà Kútọ́nù gbà. Jẹ́ orí físà Ghana gbà. Jẹ́ orí físà Mali gbà. Jẹ́ orí físà Senegal gbà. Jẹ́ orí físà Kenya gbà. Àdúrà tí màá gbà fún yín nìyẹn. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Lẹ́rí ibi ẹ fẹ́ lọ gan-an. Ọlọ́run ní ojú òun ò sí lára wọn mọ́. Máa lọ. Ṣé mo fẹ́ lọ bọ́ mo fẹ́ lọ bá sísítà ẹ brọ́dà ẹ gan máa pè é lẹ́nujọ́ mẹ́ta ẹ pé àbúrò mi ilẹ̀ bàbá wa yẹn mo fẹ́ fi ṣe farm ẹ̀kọ́lẹ̀. You want to run to overseas to go and meet your brother, to go and meet your sister, that your brother and your sister is going to call you very soon. That our grandfather's farm, I want to use it for farming. Ẹ̀rí báwo èèyàn ṣe máa padà sí ilé ẹjọ́ mẹ́ta You will yìí. see the way people will be returning home very soon. Òòrè tí kọ́kọ́ ẹ̀ jáde lọ kó lọ mówó ojúmọ́ wá. You're expecting your husband to go and bring daily income. Ó tẹ̀bà ó ti sanra lọ́wọ́ ẹ̀bà. Igbá àyàrí kí n gbí kí n díkì. Dáàdi yín ká ń bọ̀ ó máa tó wá mú wá ẹ lọ ra gàrí ẹ tẹ̀bà. Àárọ̀ ẹ̀fọ́ àáfẹ̀já ẹ̀fọ́ ló yí mọ́. Ìyẹn ló ń jókòó tì padà sábúlé lọ roko ogun ìdílé kọ́. Go back to your village, start farming. Olúwa ní ibẹ̀ ní ọrọ̀ wà báyìí. The Lord said that is where the wealth, the treasure lies. Àdúrà tó ń gbà yìí ó ti ṣiṣẹ́. The prayer you are praying has been answered. It has worked. Take steps. Take steps. Má jẹ́ aládùn àlámà láì má gbégbé.
gbèsè. Don't be someone that is praying without taking steps. tó fẹ́ ṣiṣẹ́ ọ́fíìsì. You want to work in the office? I want to work office. You want to work in the office? I want to work in Dangote refinery. You want to work in Dangote refinery? Dangote gan báyìí ní èso ti ń jẹ gbèsè. Gbèsè wà lọ́rùn ẹ̀. Dangote now is in debt. tó bá yá Dangote máa voice out fún yín wípé òun ní kọ́kọ́ lòun ní o. Neither is going to voice out that he's not the sole owner of the refinery. a jẹ́wọ́. He's going to confess. ọ̀n gbogbo yìí ẹ̀yin náà ń gbogbo bẹ̀tẹ̀ mímọ́ lè jẹ́ kó gbogbo ibi tèmi bá yín sọ̀rọ̀. They can deceive you, but Holy Spirit don't allow them to deceive me that I'm talking to you. Praise the Lord. Hallelujah. èmi kan gbogbo yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. One deceived you recently. olówó tóun fi ilé tóun kọ́ owó ẹ̀ lòun fi ń jẹ odidi president àwọn Amẹ́ríkà wa lọ gbé jáde ó ní $5 billion cash sínú ilé ìlú Amẹ́ríkà ó gbé jáde. Deceiving that he's only using his strength to survive, to eat, but he was exposed. Exposed. lẹ́jọ́ mẹ́ta yìí mo sọ fún arákùnrin ó rò pé mò ń ṣeré. I told that man he thought I was playing. I said, we use prayer to destroy this government. àdúrà tẹ́ ẹ sọ àdúrà yẹn gbà ó. And he called us, that prayer you prayed, àárọ̀ Sunday gbà tá a mọ̀. God answered. We're coming on Sunday àárọ̀ morning, kùtùkùtù Sunday. very early in the morning, Àjàó estate yẹn. at Ajowa State there. mọ́tò yẹn kàn lọ wájú wa. That motor was going in our front, ó kàn overtake wa ni. and the vehicle overtook us. tó òun lẹ gbọ́ yẹn o ẹ̀yin èèyàn wa ìgbà ó lẹ máa padà sóko báyìí ìgbà ó lẹ máa lọ ṣiṣẹ́ àgbẹ̀ ẹ ti gbọ́ ohun tí wọ́n sọ nípa ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ China gbogbo tárífù tí wọ́n tiẹ̀ ní president Amẹ́ríkà tó ń gbélé oríṣiríṣi gbogbo import lóríṣiríṣiríṣi ṣé ìyẹn gan tó lọ́tọ̀ kó affect bí nǹkan ṣe máa wọ́n nílẹ̀ Amẹ́ríkà nítorí àwọn country tó kù náà wọ́n ti ń dá a padà wọ́n ti ń ṣe gbàásgbòs lórí ọ̀rọ̀ tárífù báyìí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o drop comment and remember to like, share and follow us. Thanks for watching. I love fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.